ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tọ́wọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ̀sí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pẹ́ láǹfààní àti mọ̀ jáyìn sí àti mọ̀ gbẹ̀yìn débẹ̀ àti mọ̀ tó yín létí àwọn ohun tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálà labala òṣèlú ìròyìn amúlùdùn tàbí labala eré ìdárayá ṣé abala ìròyìn amúlùdùn náà la báyò tá ó ti mọ̀ jáyìn sí ǹjẹ́ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ní Bíọ́lá Adébáyọ̀ ẹ wo ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ olè kó gbẹ̀nu tán olè kéka kí ni ohun tó ṣẹlẹ̀ sí òṣèrébìnrin ọ̀hún gbogbo rẹ̀ náà làwọn máa jáyìn sí ẹ bá mi wá kàn fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. ǹjẹ́ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa Bíọ́lá Adébáyọ̀ léyìí tó fi léde ní bó ti ṣe kí ọkọ rẹ̀ kú ọjọ́ ìbí òní ó jẹ́ kó di mímọ̀ fáyé wípé ìpínyà ti wà láàrin wọn láti oṣù kẹrin ọdún 2023 ó fi léde lórí ẹ̀rọ ayélujára Instagram ní bó ti ṣe kí ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí ọ̀hún kú ayẹyẹ ọjọ́ ìbí ní bó ti ṣe ní bó ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé ó kú ọjọ́ ìbí òní ọkọ mi tẹ́lẹ̀ àti bàbá ọmọ mi mo gbà ládùúrà wípé kó rí oore ọ̀fẹ́ gbà kí o sì ní ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ọ̀nà rẹ̀ kí Ọlọ́run kí ó sì tan ìmọ́lẹ̀ rẹ̀ sí gbogbo ọ̀nà rẹ̀ ju bí o ti lérò lọ lórúkọ Jésù. òṣèrébìnrin ọ̀hún tó ń ṣe àgbékalẹ̀ àti agbátẹrù ètò Talk to Me lórí ayélujára YouTube jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ láti pínyà ọ̀hún kò rọrùn rárá o ṣùgbọ́n àwọn méjèèjì ti gbà láti bójútó ọmọ wọn pẹ̀lú àlàáfíà. ó ní bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi dáadáa èmi àti ọkọ mi ti pínyà láti oṣù kẹrin ọdún tó lọ ṣùgbọ́n tí a sì ti gbà láti fi ọgbọ́n àgbà àti ìfọkànbalẹ̀ bójútó ọmọ wa tó jẹ wá lógún. ó sọ̀rọ̀ pẹ̀lú ìkẹ́dùn fún gbogbo àwọn olólùfẹ́ àti afẹ́nifẹ́re tí ọ̀rọ̀ náà lè ká lára tó bẹ́ẹ̀ ó ní mo ṣe yín pẹ̀lẹ́ tọkàntọkàn nítorí mo gbìyànjú láti pé kí awuyewuye ọ̀rọ̀ ọ̀hún kó yanjú ṣùgbọ́n ó sàn káwà láyé ká sọ ìtàn náà lọ ẹ jọ̀wọ́ ẹ fi wá sínú àdúrà. bákan náà ló sọ nípa àwọn ìdojúkọ ìgbéyàwó àti ohun tí òun ti rí ó jẹ́ kó di mímọ̀ wípé bí mo ti ṣe ń pa àwọn ènìyàn lẹ́rìn lójú ọjọ́ bẹ́ẹ̀ náà ni ìrọ̀rí mi ń kún fún omijé ojú mi lálàálẹ̀ fún oṣù 14 gbáko. ó ní mo rí okun gbà lọ́dọ̀ Jésù olùgbàlà tó nífẹ̀ẹ́ mi tó sì fi ara rẹ̀ fún mi. Adébáyọ̀ parí ọ̀rọ̀ rẹ̀ ní bó ṣe gba àwọn olólùfẹ́ rẹ̀ níyànjú láti fi ìfẹ́ hàn sí gbogbo ènìyàn nítorí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ó ń ja ogun abẹ́lẹ̀ ó ní ẹ̀kọ́ láti dára sí àwọn ènìyàn nítorí a ò mọ ohun tí oníkálukú ń bá fira àfìgbà tí wọ́n bá fi léde. báyìí ló parí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tí ó ti ń jẹ́ ìyàlẹ́nu fún àwọn olólùfẹ́ òṣèrébìnrin ọ̀hún tí àwọn kan sì ní obìnrin takuntakun ni pé bó ti ṣe ń la eléyìí kọjá ó sì tún pa àwọn ènìyàn lẹ́rìn bẹ́ẹ̀ làwọn kan ní irọ́ pátápátá ni ò nítorí àwọn sì rí òrùka ìgbéyàwó wọn lọ́wọ́ rẹ̀ nínú fọ́nrán kan tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde bẹ́ẹ̀ làwọn kan jẹ́ kó di mímọ̀ wípé àṣélòótọ́ ni wípé a kì í fojú jọ ohun tí à ń là kọjá. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àti afẹ́nifẹ́re òṣèrébìnrin ọ̀hún ni wọ́n ti ń kí tí wọ́n sì ti ń ṣe pẹ̀lẹ́ láti jẹ́ kó di mímọ̀ wípé ó dùn wọ́n tí ọ̀pọ̀lọpọ̀ sì ti ń fi àdúrà ránṣẹ́ sí i. tó ànímọ́ rí jù báyìí lọ ìhà tó bá kọ sẹ́yìn náà bẹ̀ bá ṣeré sí bọ́ bá ṣeré létí yín gan ẹ mọ̀ wọ́n pé láti bá fi èrò tí yín náà sọwọ́ sí abala àríwísí ìyẹn comment section. bákan náà kébà lẹ́ẹ̀kẹ́sì bá ṣe ẹ̀kẹ́ fi sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ni tiyín ní tòótọ́ àgbàládùra pé ojú tẹ̀ fún gbọ́ wà ní fọ́ etí tẹ̀ fún gbọ́ wà nídìí ẹ̀ṣẹ́ fún àti gbígbọ́ sí ẹ̀ ń gbọ́ wà. a tún máa bá yín pàdé nígbà míì lọ́jọ́ mi lórí ìkànnì kan náà à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.